Shuba Alaafin. He was a pastor in Canada. Then my daughter Alaafin is a Muslim. Who is fooling who? Theory changing. Or not one local kakiri. Last 2 weekends, on fait pas Sigbo area Bugila to long. Ibo on pa mon be there local. Tiagas no escape. Ko de sipati oni salo. So you don't do anything until about the jet here. My force are right now. Charlie Boy did not have a reputation. Charlie Boy has about 10 baby mama. That means he's out of control, out of order. If his father is popular, why is his son so stupid? Who is Charlie Boy? 10 baby mama. He has been making love to people at the age of 12. He's not a stupid person. Including Shina Peters, who has his first baby at the age of 14. Look at them today. Can you compare them with me? No, sir. So taking advantage, when you look at the book of James 1 verse 5, taking advantage. Taking advantage. Tinubu Oshoffa bá jẹ́ wòlíì. Sẹ̀lẹ̀ ò ní rí bó ṣe rí lénìí. Ń ṣe wòlíì. Sórí wọ́n pè rán níṣẹ́. Does not give him the ownership of this church. Ọlọ́run ló ní gbogbo all establishment. Ẹ sọ̀rọ̀ nípa leadership nínú Celestial. Nígbà tí ẹ sọ̀rọ̀ yẹn, gbogbo social media dàrú. Ṣùgbọ́n kó tó di pé ẹ bá wa sọ̀rọ̀ yẹn lọ́nù bẹ̀, ìbéèrè kan ṣo lèmi kàn fẹ́ béèrè. Torí nígbà tí mo ka àwọn comment section nínú àwọn nǹkan tí ẹ sọ, a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó sọ pé ọ̀rọ̀ ni bàbá yìí sọ. Bàbá yìí ò parọ́ bó ṣe rí gangan ni. Ṣùgbọ́n wọ́n wá sọ nǹkan kan tí mo rí pé ó dà pé ó common níbi tí mo ti bá mẹ́sẹ̀jì yẹn pàdé. Wọ́n wá sọ pé báwo la ṣe lè dá olùṣọ́-àgùntàn gidi mọ̀ nínú Sẹ̀lẹ̀? Who is it? Who is it? The question mẹ́ta ló béèrè dúró ní ẹni tó bẹ̀rẹ̀. Yẹ́rẹ́yìn journalist yẹn, ìṣẹ́dá kì í máa sápá mọ́ fún yẹn. But yorí nǹkan tó ń pè ní hypocrisy. Journalism, when you look at Job 15, verse 34, can you read? Then Isaiah 33, verse 14, Job 36, verse 13, Matthew 6, verse 2, Matthew 15, verse 7, then Matthew 22, verse 18, then Matthew 16, verse 3, then Matthew 23, verse 13 to 27. Job 15, verse 14. Yeah. 1534. 1534. Nítorí àjọ àwọn àgbààgbà yóò túká, iná yóò sì jó àjọ àbẹ̀tẹ́lẹ̀. Ìgbìmọ̀ ibi tó ti ń ro nǹkan burúkú, ó níbẹ̀ máa túká. Then ibi tó ń jókòó ti ń ṣe meeting, ó lóun máa fi iná jókòó sí tiwọn. Wọ́n lóyún ìwà ìkà. Wọ́n bí asán. Ikùn wọn sì pèsè ẹ̀tàn. Yes. Then when you look at what we're facing here, question tó béèrè ń sìn, àwọn onírọ́, wọ́n kóra wọn jọ, àwọn ló dá APC ilẹ̀, àwọn ló dá ADC ilẹ̀, àwọn ló dá landlord association lẹ̀. Tó bá rí ilé ibi tó ti bá ti ń ṣe landlord association, landlord tó ń ṣe meeting lé ẹ̀yẹn kò kí ń dáwó. Kò ní dáwó. Kọ́ọ̀kì tó ń mu kù tó ń fi kírètì ẹlẹ́bẹ̀ wọn àti ìyàwó àìjọ yẹn. So torí gbogbo wọn ta ti fi ń ṣì tara wa wọ̀nyí ti pọ̀ jù. Kò sáàyè fún onírọ́ mọ́. When you look at Deuteronomy 33 verse 29, then Psalm 116 verse 11, then Titus 1 verse 12, then Jeremiah 50:36, he was telling you, then Jeremiah 17 from verse 1 to 10. Ó ní ègbé ni fún àwọn tó fi àrékérekè kó ọrọ̀ jọ. Ó ní wọn yóò fi sílẹ̀ ní agbede méjì ọjọ́ ayé wọn. Ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọn á di àṣewèrè. Then when you look at what he said in the book of Psalm 49, from verse 6 to 10, ó ní èrònú wọn ni kí ilé wọn kí ó wà títí. Ó ní èèyàn. Ìjókòó wọn láti ìrandíran. Wọ́n sọ ilé wọn ní orúkọ ara wọn. Wọ́n sọ ilé wọn àti ilẹ̀ wọn. Wọ́n ní orúkọ ara wọn. Ṣùgbọ́n ènìyàn tí ó wà nínú ọlá kò dúró pẹ́. Ó dàbí ẹranko tí ó ṣègbé. Ipa ọ̀nà wọn yìí ni wèrè wọn. Ọ̀rọ̀ wọn sì tó lójú àwọn ọmọ wọn. Bí àgùntàn la tẹ́ wọn sí ìsà òkú, ikú yóò jẹ lára wọn. Ẹni tí ó sin wọn ní òjọba wọn ní òwúrọ̀. Ẹwà wọn yóò sì rẹ̀ kúrò. Ìsà òkú ní ibùgbé wọn. Hallelujah. So,
nígbà tó ń sọ̀rọ̀ awuyewuye bóyá Sànní ló wá ṣeré mẹ́ta awuyewuye fi wà o àbí Òbé àbí Shina Peter àbí Shina Rambo ṣẹ́rí nǹkan dẹ́yìn mú tó le yẹn kò le tí Ọ̀ṣọ́fà bá jẹ́ wòlíì sẹ̀lẹ̀ ò ní rí bó ṣe rí lé nìyí kì í ṣe wòlíì sórí wọ́n pè rán níṣẹ́ does not give him the ownership of this church Ọlọ́run ló ní gbogbo all establishment ẹni tí téèyàn bá gbé kalẹ̀ tó dúró ó mì pé ẹ̀mí Ọlọ́run ó dúró tì ẹni tí téèyàn bá gbé kalẹ̀ tó live long 100 years bí kérúbù bí catholic bí everything ó mì pé Ọlọ́run ó mọ̀ nípa ẹ̀ àbí kò yẹ yín sìn tó kò yẹ kó gbé ògo ènìyàn ògo Ọlọ́run kó gbé fún yàn. And when you look at the book of Isaiah 40 from verse 6, then Isaiah 41 from verse 10, then when you look at Psalm 55 from verse 1 to 10, then when you look at the book of Isaiah 55, 10, 11, 12, and then Isaiah 59, 1 to 8. Ó lé mi ọwọ́ ní ọwọ́ Olúwa kò kúrú láti kíni láti gbà ní. In anywhere you find yourself, God is there. So question awuyewuye tó ń sọ tí Ọ̀ṣọ́fà bá jẹ́ wòlíì ìjọ yìí ò ní rí bẹ́ẹ̀. Kíní yìí ò le wọ́n pe Ọ̀ṣọ́fà yes ìjọba kan ṣe pè mí sìn Marcus monisa lọ dúró sí géètì yẹn DHL ń gbé pépà bọ̀ tó bá ti gbé kíní àwọn bọ́ọ̀sì méjì ní o ìkan green ìkan blue ẹni tó bá dẹ̀ ti gbà tí má ti gbà sàkíní kí ṣe onígbè lọ sí store ṣé iṣẹ́ tó rán mi mo ti jẹ. ẹ ti jẹ. Then I can go to another place. Ìyẹn l'Ọ̀ṣọ́fà fi ráyè fẹ́ àwọn obìnrin tó pọ̀ ṣé tó bá wà lórí obìnrin tó fi bí àwọn tọ́ṣọ tó bí àwọn ọmọ bí iná tó fi bí gbogbo wọn ṣé ẹ̀mí Ọlọ́run àbí tó ti ṣàgbèrè ó wà ń bẹ́ẹ̀ bọ̀ tó ti fílẹ̀ fẹ́mi ara ó ti fílẹ̀ fún ẹ̀mí tara tiẹ̀. So yẹn làwọn èèyàn ò mọ̀ nínú ìjọ mímọ́ ọmọ Ayọ̀ Babalọ́lá ti CAC there are a lot of atrocities to commit kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹnìyẹn ó fi ọ̀pẹ dólẹ̀ then odidi 7 days 9 days ọ̀pẹ yẹn ò gbẹ ìmọ̀ ọ̀pẹ yẹn ò gbẹ ló fi mọ̀ pé Ọlọ́run wà ńbẹ̀ and that was what happened in the book of Genesis 27 and 28 29 only where I slept in the night the angel of the Lord they were ascending and descending I called the place better. So nǹkan táwọn ṣẹlẹ̀ tó rangun mọ́ yẹn kì í ṣe wọ́n wáṣẹ́ lọ ṣebí Sunday nìkan lè yàn wá sí church tí ò bá rẹ̀ wá wá sí church tó bá rẹ̀ tún lé ẹ̀ ìdá mẹ́wàá tó ń dẹ̀ sọ ìpapà wọ́n ti ṣépè fún wa nìyẹn and when you look at Malachi 3 verse 12 13 14 ó ní ẹ ti jà fún lólè nípa ìdá mẹ́wàá àti ọrẹ ṣé ẹni tí ò ní ṣẹlẹ̀ sùn ìdá mẹ́wàá tó fẹ́ fi ìyàwó ẹ̀ ṣe ìdá mẹ́wàá kò sí ṣe ní Nàìjíríà náà wọ́n fi ìyà jẹ gbogbo àwọn tó lọ church ní they are too vulnerable. Ìdá mẹ́wàá tó ń sọ tẹ́lẹ̀ nínú ọ̀gẹ̀dẹ̀ tó gé lóko nínú iṣu tó wà nínú epo tó ṣe ní oko ẹ̀ nínú nǹkan tí pápẹ́ ẹ̀ pa lọ fún pásítọ̀ kébi má pa pásítọ̀ kú wọ́n ní kí oúnjẹ má bàa tán nínú ilé Olúwa fún àwọn Léfì that's all that is all so bí ó ti nǹkan tó béèrè irọ́ ti bà ayé wa jẹ́ irọ́ àgbà tọmọdé Nàìjíríà irọ́ ti fọ́ ojú wa nǹkan tá kó dání ò lè sustain wa ó dàbẹ̀ tó fọ́ ọmọ ẹ̀kọ́ lọ ṣe mẹ́sìn tọmọ yẹn ò dẹ̀ láìkẹ̀ jẹ tó dẹ̀ ṣe surgeon ṣé kò ní pẹ́ wáṣẹ́ mi ṣe lọ sí Chicago àwọn Igbo kan wà mẹ́ láti Anambra they are 3 brothers they are into medical but during the COVID they now see that trucking business is better than being in the hospital. They are now making hell of money in Chicago on trucking. On Gaben. He say, come on, you get doctor, iṣẹ́ burúkú ni. Yes, come on, gbẹ́gbẹ́ láwọn aláìsàn. The immunity is good or high. Immunity is high, o máa kú bí ẹdìyẹ. Exposing yourself to hazard. Mi ò lè ṣe doctor. Ìwé ewu ló wà ń bẹ̀. And your son is a doctor, is a lawyer. Ó lè ní lawyer. Other name of lawyer is only. Wọ́n fi mọ́tò kọlù yàn. Olólùgbà lawyer. Ṣé o máa jí òkú yẹn padà? Ó ní I'm going to brief for you. Ìmọ̀ báyìí ṣe don't worry everything. Ó fẹ́ gbowó ẹni. Nǹkan court. Òun ló dàbí màálù tó dúró báyìí. Public ń fa ọmú màálù yẹn bí.
then ìyẹn ni lawyer, then ìwọ tó lọ gba lawyer wà á tún máa fa míìkì lódì kejì ẹni tó bá fa púpọ̀ ni bí ayé ṣe rí nìyẹn. And when you look at the book of Exodus 23 from verse 1 to 5, ó ní ìwọ kò gbọdọ̀ gba ọrẹ a máa fọ́ wòlíì lójú a máa dá ìdè kí ni lawyer ń gbà kí ni doctor ń gbà. The worst woman being on the surface of the earth is a doctor. tó ń bá fẹ́ ṣe ìkà fún wọn ní 50-50 wọ́n dẹ̀ fi ẹ̀ ṣe experiment. ìgbà wọn fẹ́ rí ìjọba àrùn wọ̀ ojú wọn máa ń fọ́ gbẹ̀gbẹ̀ ni ayé wọn máa ń bàjẹ́ gbẹ̀gbẹ̀ ni because irọ́ ló wà ń di ẹ̀. irọ́ ló wà ń di ẹ̀. irọ́ ló wà ń di ẹ̀. gbogbo drug tó ń ṣe nílùú òyìnbó ẹ fẹ́ experiment lára àwọn èèyàn ó ṣe lórí fún ìyá ẹ̀. So that is it. Bàbá láìpẹ́ ẹ sọ nípa ọ̀rọ̀ bàbá wa Tinubu ẹ sọ wọn kan nípa wọn ẹ ní pé bàbá máa deliver. Yes. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò wọ́n pé pẹ̀lú bí gbogbo kan ṣe ń lọ ẹ̀ àwọn èèyàn tí ò fẹ́ ní believe nínú wọn mọ́ àgàgà àwọn tó jẹ́ bíi mẹ̀kúnnù wọ́n wò pé ìgbà tí bàbá yìí wọlé. àwa mẹ̀kúnnù ó ti yọra ẹ̀ àwa mẹ̀kúnnù a fẹ́ ní believe nínú wọn mọ́. àwa lágbé sango abúlé rẹ. nígbà tí wọ́n máa wọlé gbogbo àwọn nǹkan tí bàbá ní àwọn máa ṣe ń pé àwọn máa yọ fuel subsidy wọ́n yọ gbogbo àwọn nǹkan tó máa ṣe ṣùgbọ́n àwọn decision tí bàbá gbé ó pẹ̀lú nǹkan tó ń pa mẹ̀kúnnù lára jù mẹ̀kúnnù gangan ló dàbí pé ó ń fìlì ẹ̀ jù. Bàbá nísìnyí ẹ dẹ̀ sọ pé bàbá máa deliver ṣùgbọ́n àwárí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ta rí àwọn èèyàn kan tí wọ́n plan coup láti yọ wọ́n lójijì. Bàbá ṣé kò ń ṣe pé àsìkò ti tó dẹ̀ pé bóyá coup yẹn bóyá ó máa ṣẹlẹ̀ torí ńgbà tí àwọn mẹ̀kúnnù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó dàbí pé wọn ò fẹ́ ní ìgbàgbọ́ nínú Tinubu. Bàbá kí ni nǹkan tí ẹ̀mí sọ nípa Tinubu gbọ̀ngàn sá? Thank you very much. You see, when somebody invites you, let's go to church, it's not helping your star. It's not helping you. Because maybe the pastor the pastor used them as dragnets. Go and bring people so that they can contribute, so I can pay my bill. Ẹni tó pè é pé kò yẹ jẹ́ ká lọ sí church, kò yọ ṣòro ẹ kúrò. Torí automatically ojú owó ilé, o lè sanwó school ọmọ ẹ, o dẹ̀ wá sí church. Then nígbà tó dẹ̀ wá ráyè déwájú Adébóyè, Abíára, o déwájú Marcus, o déwájú Oyèdèpọ̀, o dẹ̀ kúnlẹ̀, ẹ̀yẹ́sà, Ọlọ́run wà níbi tó wà but problem tó ní rè. Kò sí nǹkan létà lè jẹ́ àtẹ́fẹ́tẹ́, Ọlọ́run náà lè máa sọ fún wọn. Adébóyè ń sọ fún Ọlọ́run náà ló ṣe máa sọ fún. Adébóyè rọ́lọ́run rí. Ṣé Abíára rọ́lọ́run rí? You know what I'm saying? Bẹ́ẹ̀ni. So, Tinubu máa perform. Nàìjíríà kò ní foundation tẹ́lẹ̀. Yáwó. Rob Peter to pay Paul. Cut from that level and president here, and that's what we're doing. But you see, nígbà tí Tinubu máa rule lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀, the first 2 years of Tinubu as a governor, Lagosians wanted to offer my journey nínú dustbin. Then lẹ́yìn 2 years, maybe Ọlọ́run ló fi sí lára o, àbí bọ́lọ́run ṣe dá nìyẹn o. After 2 years, Lagos State is one of the best states in the whole Africa. In the whole Africa. Who is the architect? Tinubu. Go to Lekki, go to Ajah. He tried to experiment that toll gate there. It worked. By next year, toll gate will be everywhere in Nigeria. Because when you use the road abroad, use the road in Canada, use the road in London, there is a toll gate. You pay toll. Those toll are what they use to fix the roads. But because of the intimate love between Obasanjo and Dangote, even the money Dangote used to set up the refinery, ó ti gbà lójú títì wa tẹ́lẹ̀. Torí Dangote ní Tinubu fi yọ gbogbo toll gate kúrò. Ọbásanjọ́ tó fi yọ kúrò. Ọbásanjọ́ fi yọ gbogbo ẹ̀. Then nígbà tó yá Ọbásanjọ́ lòun máa ń yá jet Dangote tó máa fẹ́ travel. Ṣé ó jẹ́ bí first born ẹ̀? Torí owó gọ́ọ̀mẹ̀ntì wà ní ọbẹ̀ yẹn. Owó gọ́ọ̀mẹ̀ntì òun wà bẹ̀ yẹn. Then bèrè lọ́wọ́ ara ẹ̀ kí ni Dangote mú jáde yunifásitì? Ó ti wọlé.
kò sí kankan owó ìjọba yìí náà ni òun náà ṣe kí ni náà wọ́n ti ní kí n má lo Ganu sí torí mi ò ṣe Wàsíù but tàbí ẹni tó bá Ganu ẹ jẹ́ ká sọ pé Ganu àbí kò yẹ ń sìn. So my brother Tinubu by January gbogbo tax reform and everything will take place abẹ́sí rolling tó bá lọ ra nǹkan ní store oní store yẹn wàá san owó fún wọn gba tax lọ́wọ́ ẹ̀ ṣé ti yẹ just like UK then tó bá ra mọ́tò nǹkan tó ti lè fún mú ẹ kó 10 million lẹ̀ tó yẹ kó lè san some percentage of tax nígbà táwa wà kékeré mi ò mọ̀ bóyá o ṣì wà nínú oyún ìyá ẹ wà bí tá bá gbé kẹ̀kẹ́ jáde bàbá mi á máa sọ pé ẹ má ti gbé kẹ̀kẹ́ jáde o àwọn oníwèé orí ń bọ̀ àtàwọn tó ń wo láísẹ̀nsì kẹ̀kẹ́ ní license then gbogbo driver Dangote ń sìn ní driving license wọ́n ní driving license and they have the license to kill and go torí inú ibi tó ti kọ́ oko ebè wọn ló ti lọ kó wọn tó ń fún wọn ní crash training on how to handle trailer wọ́n ti pààyàn ní East wọ́n ti pààyàn ní Èkó wọ́n ti pààyàn ní Kọ̀lìntì wọ́n ti pààyàn ní Bible College so tó bá ti wọ́ trailer yẹn síbi kan after a while wọ́n release ẹ̀ wọ́n lè sanwó àwọn wọ̀nyẹn wọ́n máa lọ so gbogbo wọ̀nyẹn sà ní next year ó máa níyànjú Tinubu máa ṣe gbogbo everything then the three ilé tí Ọlọ́run tún fi hàn ọ́ tí wọ́n fi tó rán wòlíì sí mi tí ń sọ fún yín kí ni constitutional conference tí Ọbásanjọ́ ṣe tá a gbá sábẹ́ tébù a máa gbé jáde lẹ́yìn tí Goodluck Jonathan a máa gbé jáde wọ́n máa bẹ̀rẹ̀ good law tó lè govern Nàìjíríà wọ́n gbogbo eléyìí tó ń ṣe yìí o Yorùbá sì máa lọ o tó ti wà ní United Nations so ọjọ́ tó bá kàn wá wọ́n á vote everybody á lọ tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ní Kwara ní Ìlọrin everywhere wọ́n record ẹ̀ unrest náà ní gbogbo ẹ̀ o ṣe ti yẹ dandan pé Palestinian state ó ti dúró wọ́n dẹ̀ ti jìyà but now wọ́n ní border àwọn tó waste wọn but the way forward ni wọ́n wò so ní the next dispensation Tinubu máa ṣe kí ni ó máa tún ṣe dáadáa ó máa restructure he's just like professor of politics kò lose election rí ti school ti everything nígbà tó wà ní Chicago a gbọ́ pé nígbà táwọn dúdú tí wọ́n sick Tinubu náà gbélé lọ́wọ́ òun ló ń ro àmàlà fáwọn Nigerian students in Chicago he was born a leader nígbà tó dẹ̀ wà ní tó ń ṣiṣẹ́ ní oil company wọ́n ní kò ní lọ́ọ́lé ibẹ̀ ló máa wà torí nǹkan tó bá ti fẹ́ ṣe kò fẹ́ ṣe kì í ṣe pé kò mọ̀ pé ànímọ́wó lọ sọ́run ó mọ̀ lẹ́nu ojú ẹ̀ ní mọ́gàjí kú kò kówó dání so ó yàtọ̀ sáwọn Màlàmí ó yàtọ̀ sáwọn àwọn òbí dùn ọ̀dà kíkan follow òbí dàbí mọ́tò tó ń ti yọ brain busted tó ń fẹ́ lo manual fún tó ń fẹ́ rọ̀nù wáyà kò lè ṣe president Nigeria títí Nigeria máa fi parẹ́. Ìyẹn Peter Obi kò possible ó lè lọ ṣe Peter àti Catholic kò lọ sí Catholic kó lọ máa láago gbàlá ń bẹ̀ ọtí kò lè ṣe kò ní brain yẹn wọ́n sọ òun ò ti pass WAEC fúnra ẹ̀ sórí ló bá máa graduate ní Nigeria ó gbúdọ̀ fúnra ẹ̀ lè kọ primary 6 living certificate ó gbúdọ̀ láti pass WAEC tó bá ti pass méjèèjì yẹn sọ́jọ́ tó padà sí school tó rí school lọ tó gbogbo àwọn yẹn they were looking for what is not lost and these people are taking advantage of Nigerians. They are taking advantage of the time. So, nípa ti tax reform, ó mọ nǹkan tó ń ṣe, àmọ́ tó débẹ̀. Nígbà tó bá ra mọ́tò, ó sanwó, tó gèètì padà, everything padà. Tí tó gèètì gbogbo Nàìjíríà bá padà, all the 36 states. Èló ni youth mélòó ló mọ̀ tó wà ní cubic mọ̀ káàkiri. It's massive. You know what I'm saying? Then everybody will be happy. Wọ́n tẹ̀ jẹ́ kí wọ́n tẹ̀ $100,000 naira. Náà rí mú parí níparí oṣù. Tó ń rí ibi ṣeré lọ. That's one. Then ká tó wá mọ bí tá máa lò sí. Then everybody go back to farm. Òjò ṣe ràn ní November. Òjò ṣe ràn ní December. Ọlọ́run fẹ́ràn wa náà. Ọlọ́run fẹ́ràn wa. Lọ́bẹ̀ lọ́wọ́ àwọn youth wọ̀nyí ń sìn.
Don't watch Okoto, Namambia Kakiri, along Kojis, Ninkatakura, Yaba, everything. A little man of it, I just Nora, Wama Kakiri Titi. Change your back on your ferry. Show one no record to pay your back on your ferry. Jean pariwo ìjọba bàbá ìjọba ìyàwó mẹ́ta tájọ kó síbi ń sìn á lè láfẹ́ lọ sọ́nà Abẹ́òkúta tàbá ní 100 million káàdì ìrànlẹ̀ kábẹ̀rẹ̀ street ń bẹ̀ ìjọba tí wọ́n nìyẹn pé aago mẹ́jọ o anybody gbọ́dọ̀ sí ìta aago mẹ́rin o agbọ́dọ̀ ṣe báyìí hall lélẹ́yìí ìyẹn náà pè bọ́tí ń sìn Tinubu ń sìn kò sí killing mosque pápẹ́ bí Goodluck Jonathan ṣe fílẹ̀ tẹ́lẹ̀ tó lọ pé Daddy Showkey kó wá bá wọn campaign kí Daddy Showkey wọn pátá wá ẹ̀dọ́ wà wọ́n ti sọ ní Igbo made níta ni so wọ́n ti ń ṣe gbogbo wọn tó wà lẹ̀ ọmọ ìyá Tinubu kọ́ ló fẹ́ fi bá ṣiṣẹ́ bó ṣe máa ṣe díẹ̀ tamari fix nìyẹn and when you look at Rwanda before the genocide it just tiwa tẹ̀ títọ́ yẹn àwọn sójà tó lọ plan kó yìí ń sìn wọ́n fi bọ́ọ̀ì tó ń rúùlù tó ń de ìfúnpámọ́ra káàkiri tó ń káàkiri ọjà tó lọ ṣe títì gbogbo nǹkan tó wà ní Burkina Faso kò tó Ondo State Burkina Faso tó half of Lagos so yẹn làwọn tó lọ sí sẹ́mínà tó dé wíwèé sójà kan dúdú but that is a sójà ń bí ìrìn náà yes so ẹ jẹ́ kọ́ lọ́hún ibi tó lọ́hún fẹ́ gbé wa gbà a tún lè padà sí military regime Igbo ti táyà Igbo ti fẹ́ lọ Yorùbá ti táyà Yorùbá ti fẹ́ lọ ṣé bí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ní 2014 ní Nàìjíríà ti expire ọmọ tí Tinubu ń ṣe bẹ́ẹ̀ nígbà lọ́kọ̀ọ̀kan nínú junk àwọn ìwé tó di trash ló ń wá kiri Nàìjíríà ti expire ní 2014 pé tí a bá ti lè gbéde ara wa yé for 100 years we can split so Goodluck Jonathan ìwé gbọ́ nílà àkàyè but he was a zoologist and he's a vocal drinker being a drunkard ó yẹ kó ti pè àwọn èèyàn jọ ẹ pé wá 2014 ti wá o a ti bá àwọn ọba Ìgbò sọ̀rọ̀ wọ́n ní wọn ò ṣe Yorùbá mọ́ wọn ò ṣe Nàìjíríà mọ́ a ti bá àwọn ọmọ wọ̀nyí sọ̀rọ̀ wọ́n náà ṣe báyìí ẹni náà kọ́nìkọ́ mọ̀ wá ẹ̀mí without to do then wọ́n ní Boko Haram ti bẹ̀rẹ̀ that the northerners need no education ẹ̀yin kọ́ máa bá ti mọ lọ nínú rẹ̀jìmù wọn God bless them let them go so ẹ̀ ṣe wá ń pààyàn káàkiri pé so Tinubu has come to redeem the bad image of Nigeria ó ti rí president tó san gbèsè rí ó ti san gbèsè kan kọjá IMF ó ti san gbogbo ẹ̀ ẹ̀ ń lọ wo CBN àwọn Ìgbò ti gbogbo Ìgbò àti Yorùbá àti Hausa ó ti the same tẹ́lẹ̀ wọ́n gbé ẹ̀kọ́ta lọ sí Àbújá àwọn ọmọ Hausa ìwọ̀n kan wà lẹ́ẹ̀kan lóṣù ẹ̀rọ máa tó padà wọn wá gbowó àwọn ìwọ̀n ìrìnsí bẹ̀ wọ́n sí then they should refurbish Doda Barrack so bí tó bá wù ní kó ti operate next year so pé ẹnìkan dúró de l'Àbújá yẹn ṣògùn rẹ fẹ́ pariwo l'Àbújá tó bá pariwo títà padà wálé àwọn ìjà màlà lẹ́kọ̀ọ́ so that's okay ariwo ọjà ò lè kò ní nǹkan ṣe pẹ̀lú táago mẹ́jọ alẹ́ bá tó everybody á lọ lé lọ jẹun so Tinubu máa ṣe dáadáa Ọlọ́run ń sọ̀rọ̀ kó lóun sọ bẹ́ẹ̀ and when you look at Daniel 1 verse 8 ó ní I will not hear from them ṣé Tinubu tó fẹ́ marry ni ṣé tó fẹ́ kọ́lé mi tó fẹ́ ra mọ́tò mi ó yàtọ̀ sóbi òbí tó ń sun rárá bẹ́ẹ̀ni tó pé ṣe àmú lọ́wọ́ bẹ́ẹ̀ni pé lẹ́kùn géètì mú òbí lọ́wọ́ pé I don't have shoe I have 1 shoe 3 shoe everything ó dẹ̀ ní létí Guatemala ó dẹ̀ gbé cocaine lọ sí Guatemala and he's lying to us then gbogbo àtúnṣe Anambra governor Okotoko ló bá débẹ̀ he swear an oath in the front of his shrine and you now came you are Catholic who do we believe thank you. ẹ ṣeun gan sa bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ń sìn pé Peter Obi ò lè ever di president. má jẹ́ ká fà á náà. dáàdi náà kò ń ṣe pé mo fẹ́ fà á mo kàn fẹ́ ká kọ̀ tún sọ̀rọ̀ lórí ìdí tó fẹ́ kí n pé a rí pé àwọn ọ̀dọ́ ìlú yìí. ṣọ́ọ̀dọ̀ wá ṣá. lórí Peter Obi kankan làwọn èèyàn ń sọ pé bí àwọn ọ̀dọ́. ìlọ fẹ́ ṣe kú wo ló lọ ṣe bí Peter Obi á lọ sí London á lọ ṣe sẹ́mínà wọ́n á fún ní certificate kò rí yunifásitì wa kà mí náà ṣe bí certificate ẹ̀gbọ́n ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀ lọ Google fi orúkọ ẹ̀ sí WAEC àgbéjáde náà internet àgbéjáde kò pass WAEC ó dẹ̀ ló ń gba certificate láti ibi kankan certificate tó ń fún kíní mà ní Saturday ló bọ́ sí o àti rí yunifásitì tó graduate Saturday rí ni then Anambra tó govern stadium mélòó ló kọ́ market mélòó ló kọ́ téṣù bá fẹ́ ṣe wọ Alaafin he was a pastor in Canada then gbàtọ́ fi jẹ́ Alaafin tán he's a Muslim
Who is fooling who? Ṣé orí ṣe ń sìn? Wọ́n lẹ̀ lóko káàkiri ń sìn. Last 2 weekends, wọ́n fẹ́ pa sí area Gbógìlà tó lọ. Igbó ọ̀rà, wọ́n pa mọ́bẹ̀ díẹ̀ lóko. Tear gas ló fi escape. Kò dẹ̀ sígbà tí ò ní sá lọ. So you don't join anything tí o bá ti jẹ́ tiẹ̀. Má force ara ẹ síbẹ̀ náà. So má sọ̀rọ̀ Obi kàn fẹ́ take advantage Muslim ticket yẹn. Ló yẹ ká ròbí. Ló fi ń sunkún káàkiri. But look at the Muslim ticket. Àwọn tí Tinubu fi ṣiṣẹ́, Christian ló pọ̀ jù mẹ́. A ti rí náà, ìyẹn ò tún lè jẹ́ wá mọ̀. Ó jẹ́ Oyèdépò, ó jẹ́ Oyèdépò, ó jẹ́ Adébóyè, ó jẹ́ àwọn Christian body. Ṣé Christian ni wọ́n Nàìjíríà ṣá? Ayé àwọn Christian Nàìjíríà ti kọjú sórun alẹ́ tí wọ́n ti bá wọn. Pẹ̀lú iye tí wọ́n pa ní Plateau, tí wọ́n pa ní Benue, tí wọ́n pa ní Enugu, tí wọ́n pa lónìṣà. Tí ò sí any Christian tó protest tó wọ́de ẹ̀sà gbàgbé ẹ̀. Jẹun Christian ni wá. Jẹun. Wo bó ṣe gbá àwọn Igbo lójú náà, ọ̀nà ṣe Catholic. All Catholic mission, they are here for a trade. Tí Catholic bá dé village yẹ, ilẹ̀ náà máa kọ́ gbà. Tí wọ́n bá gbà lẹ̀ yẹn lọ rẹpẹtẹ wá dé pé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. Tí wọ́n bá yá ọkàn ní wọ́n mọ̀ gbé máṣọ̀ jáde. Fada nìkan ló máa nílé ọ̀fẹ́ ń bẹ̀. Anybody tó bá tún gbé bẹ̀ wọ́n máa sanwó. They are real estate people. Go to London. It's the British, the Catholic people, all the big houses around the place. So bó ṣe rí ni. Wow. And anything tí o bá fẹ́ ṣe, including you, don't be taking advantage of people. Torí kò lè gbéyàn dé anywhere. Ìyámu take advantage of Anini and Sunday Subo. Look at where he added. Then when you look at Adewusi, then Akala was given guns to armed robbers, taking commission, taking advantage that we are working with the IG. It's still happening till tomorrow. And go to Delta now and Edo State. People in the prison, they are not releasing them. Prison authority are releasing them in the night to come and rob and give money to warders. It's happening in Lagos, happening everywhere. So Nigeria is in shambles. People are just taking advantage. Kilo before washi. And look at when he was phoning Charlie Boy. Charlie Boy did not have a reputation. Charlie Boy has about 10 baby mama. That means he's out of control, out of order. If his father is popular, why is his son so stupid? Who is Charlie Boy? 10 baby mama. He has been making love to people at the age of 12. He's not a stupid person, including Shina Peters, who has his first baby at the age of 14. Look at them today. Can you compare them with me? No, sir. So taking advantage, when you look at the book of James 1 verse 5, taking advantage. And look at what the woman was telling Jesus Christ. John 4, John 5, Mark 4, 21, 22, 23. Then when you look at the book of John 11, from verse 10, 11, 12, 13, 14, then John 11, 36, 37, 38, he said, roll the stole away. We are not making noise here, we make business. Only a year òkúta náà kúrò. Lazarus jáde wá. Jésù wí pé ẹgbẹ́ òkúta náà kúrò. Màtá, arákùnrin ẹni tí ó kú náà wí fún pé, Olúwa, ó ti ń rùn nísinsìnyí nítorí tí ó ti di ọjọ́ 4 tí ó ti kú. Jésù wí pé, èmi kò tí wí fún ọ pé bí o bá gbàgbọ́, ìwọ ó rí ògo Ọlọ́run. Nígbà tí wọ́n sì gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí, Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó wí pé, Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ ń gbọ́. This is what he has been doing on every occasion. When you look at John 6, he said the same thing again. Only kill any lọ́wọ́. He said they have fishes and loaf of bread. He said, bring it. Let me bless it. And he blessed it. Then the same thing. So Obi and all these young politicians want to take advantage of Nigerians. It's the Nigerian money they want. Look at the Bankole. Look at Ruben Abati. Look at the one in Arise Telly. They're all Femi Adesina. These are the people who criticize Buhari. They wrote a lot of articles against Buhari. But Buhari called them to come and solve. Just about money. No Nigerian think about tomorrow. Our Nigerian will not allow. They think about today. And they're all liars. All Nigerians today are criminals. Tinubu ló jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn díẹ̀ ṣì wà tí ó ṣe criminal. Ṣé wọ́n ti pé olè ló lè mọ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Wọ́n náà ní Tinubu ṣe drug. Olè ló lè mú yín náà. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan sà. Bàbá, pẹ̀lú bá ṣe ń wo gbogbo nǹkan sìn, ǹjẹ́
ADC ẹgbẹ́ ADC tí wọ́n ṣe dá kalẹ̀ yìí bàbá ṣé miracle kankan wà tó fẹ́ tọwọ́ ADC jáde? Thank you very much. Ṣé ìwọ dìbò fún Tinubu nígbà tó lọ yẹn? Do you have voters card? Yes, sir. Ṣé o ní voters card? Do you vote for Tinubu? You vote for Obi? Okay. And where is Obi now? Olórin lẹ́gbẹ̀ẹ́ títì káàkiri. Ṣé ló yẹ kẹ́yìn náà máa rìn lẹ́gbẹ̀ẹ́ títì? Tẹ bá vote Obi ní time yẹn, kí lẹ rò pé Obi lè ṣe? Ṣé o fẹ́ wá yín wálé? Ó ní I've never changed my shoe. Wọ́n dẹ̀ so mansion ilé tó ní l'Amẹ́ríkà. Wọ́n dẹ̀ ṣe òwò tó ní. Lára àwọn ẹgbẹ́ Obi tó gbé cocaine lọ́ọ́ ṣì wà lẹ́wọ̀n ní Panama. Wọ́n ṣì wà ń bẹ̀ o, tó jẹ́ Obi ló rán wọn. Gbogbo wa Anambra drug ló fi ṣe. Ìwẹ̀tẹ̀ wa tí mo lẹ́ ń wá Obi yẹn tí mo ní kọ́ lọ mú result Obi wa, kọ́ lọ mú drug Atiku wa, kọ́ lọ mú drug Abacha wa, kọ́ lọ mú certificate Babangida wa. Ṣé a ti lo certificate rí? Ṣé a ti lo certificate rí ní Nàìjíríà? Rárá, sir. Yunifásitì wà káàkiri náà. Nísìn Tinubu máa ní kó sọ property tax. Kàwá wo bí head will roll next year. Àwọn tí gbogbo owó London ṣe ti rò kọjá. More than 1,000 building plus. Làwọn Nàìjíríà tó forúkọ mi ra ilé ní London. So wọ́n ti kún sí ààrẹ ní claim ilé ti padà sọ́wọ́ ìjọba. So these are billions. These are billions. Go to Switzerland. Lọ wo owó Nàìjíríà tó ti jẹrà mọ́bẹ̀ of herself. So when you look at the book of Genesis 3, verse 10 to 16, only Adam, where are you? Only I'm here. What are you doing there? Only I'm naked. Who causes trouble? Who causes trouble? Then when you look at Genesis 4, from verse 6 to 13, only where is your brother? Only I don't know where is my brother. He's going to me come on. Oh, you kill your brother. Then when you look at Genesis again, 27, from verse 1 to 10, and then 21 to 29, it says, only Lord Baba buy a coat for refund. In conclusion, the party be jade and what lórí mi. Then at the end of the day, the boy gentleman just walk away. He somewhere went away. Then when you look at Genesis 30, from 20 to the end, Genesis 31, 1 to 8, Genesis 32, 16, 17, 18, Genesis 33, verse 6, 7, 8, 9. And I said, only I have to go and meet my brother so I can pray for me. Then by the time I feel able to go that back, this one, you had you are putting in your pocket. What do you want to do with it? I don't need money from you. I have enough. All what we needed in this country is to go back to farm. Until we go back to farm, is then we are sincere to ourselves. If we don't go back to farm, we can't meet up. Because second to our computer village, in control you up and not time. So thank you. Ẹ ṣeun gan bàbá. Bàbá, níbẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀pẹ̀, ẹ ṣàlàyé fún wa láìmọye ìgbà. Kódà gan nígbà tí ẹ wà láyé orí àga wàásù. Ẹ ní pé àwọn sẹ́nétọ̀ ìlú yìí ní pé wọ́n máa fọwọ́ ara wọn báyìí, wọ́n máa fi gbé àwọn tó súnmọ́ wọn. Àtàwọn àtìyàwó wọn sí. Wọ́n máa fi sí. Torí pé ìmọ̀ra tẹrẹ nìkan ni wọ́n mọ̀. Adẹ̀rí lẹ́yìn ọjọ́ mẹ́ta pé nínú àwọn sẹ́nétọ̀ kan náà, ó sin ọmọ ẹ̀. Bàbá, ẹ dẹ̀ ní láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí ká tó mú October, ó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sà. A ti rí. Bẹ́ẹ̀ sà. Dádì, ǹjẹ́ ṣé kíní ilé ìdáwọ́ dúró báyìí? Kò lè dáwọ́ ní tí ẹ̀ṣẹ̀ bá lóyún tó bá máa bímọ á ṣe kí ni àbí ikú. Nígbà tí owó tó yí àwọn Nigerian workers wọ́n jà lórí 70,000. Ìwọ́de ń gbà 17 billion in a year. Ẹnìkan. Property tax, daily times, paper allowance, girlfriend allowance, widow allowance, wardrobe allowance. You want to take fresh air allowance? You see the whole thing. And then look at, and they are not giving those money to their driver. What do you need to driver? I go here. So, but we not really bad. Wow. But one fi wọ́n sípò ní redeem. So automatically wọ́n ti rí kankan. Wọ́n máa kú títí di September next year. Wàá rí president mi máa sùn kò ní jí. Ayé ṣe máa sílẹ̀ tó pọ̀. Tó bá wo vision will come from God to Jesus Christ, from Jesus Christ to the angel. Angel will bring it to the table of the prophet. So when the message is passed, then he said,
there's a prophecy. So that's it. It has come and it has to take place. Wow. Thank you. Ẹ ṣeun gan sir.